àwọn àjọ DSS ti fẹ́ gbé Sunday Igboho sá o. Kí nìdí tó fẹ́ fi gbé Sunday Igboho sá lórí ọ̀rọ̀ tó sọ lẹ́nujọ́ mẹ́ta yìí ni o. Tẹ́ ò bá gbàgbé lọ́dún 2023 lọ́hùn Sunday Igboho sá yìí kan náà ló láwọn ó pa Tinubu ni. Tinubu tó láwọn ó pa ní 2023 nígbà tí wọ́n ṣètò ìdìbò tó kọjá lọ́hùn òun ni Sunday Igboho sá wá jáde báyìí ló bẹ̀rẹ̀ sí ń ṣe àtìlẹ́yìn tó ní agbára fún un. Ẹ wò ẹ jẹ́ n sáré play fọ́nrán ìfún yín kẹ́ wá gbọ́ lẹ́nu Sunday Igboho sá kẹ́ gbọ́ nǹkan tó sọ lọ́dún 2023 lọ́hùn tó láwọn ó pa Tinubu ni. Ẹ wò ẹ sáré fọ́nrán ọ̀hún. Ẹ ní ṣe campaign mo promise mo fọlọ́ ń búra á pa yín kó tó dijọ́ campaign ní ẹ kù ni mo fọlọ́ ń búra fún yín kò sẹ́ni tí yóò ṣe campaign gbogbo yóò fìlú lẹ̀ ní. president sẹpẹ ti ya wèrè ǹjẹ́ Yorùbá yìí tó yẹ kẹ́ lead wa kẹ́ tó wà lẹ́ fẹ́ ṣe president sẹpẹ ti ya wèrè sọmọpẹ ti ń ṣe èrè president kọ́ lọ́kàn ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ́ wá lead wa bọ́ta káwá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lẹ́ fẹ́ ṣe president ẹ lè ṣe ẹ ní ṣe campaign mo promise mo fọlọ́ ń búra á pa yín kó tó dijọ́ campaign ní ẹ kù ni mo fọlọ́ ń búra fún yín kò sẹ́ni tí yóò ṣe campaign gbogbo yóò fìlú lẹ̀ ní ṣe bẹ́ẹ̀ campaign tẹ̀sẹ̀ yìí àwọn náà lẹ́sà pè ká tẹ̀lé yín à ń yìnbọn sí yín látẹ̀yìn ni ọbẹ̀tà kẹ́ lọ ronú ẹ̀yin bàbá yìí kẹ́ lọ ronú ẹ̀yin ẹ lọ ronú ọbẹ̀tà kẹ́ lídìí wa kẹ́ bá gba Oòduà Republic ẹ pín wa yín ẹ̀gbọ́n wa yín bàbá wa. Ẹ tún káàbọ̀ padà ẹ wá gbọ́ nǹkan tí Sunday Igboho sá wá ń sọ ní ìsín báyìí wípé àwọn ò fẹ́ gbọ́ Peter Obi wèrè kan tàbátìkù wèrè kan tàbí ẹgbẹ́ òṣèlú ADC nílẹ̀ Yorùbá kan wá campaign ó ní tó bá ṣetán láti campaign kó make sure pé wọ́n wọ trainer ṣẹ̀ṣẹ̀ tí wọ́n sì ṣetán láti sáré bí ẹṣin kó má dàbí ẹni pé mò ń ṣe àròsọ ẹ tún gbọ́ fọ́nrán ọ̀hún lẹ́ẹ̀kan sí mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti gbọ́ fọ́nrán yìí àmọ́ ó níbi tí mò ń lọ kó tó di pé mo tẹ̀síwájú ẹja tún sáré wo fọ́nrán yìí. Àtìkù kan bóyá ADC ẹgbẹ́ ìwé kan tó bá gbé wálẹ̀ Yorùbá ń bí ọ sáré ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ mo fọlọ́ mbọ̀ra tó bá ti fẹ́ gbé ẹgbẹ́ ADC ìwé kan wá sílẹ̀ Yorùbá ń bí ọwọ́ tẹ́nà táwọ̀ tẹ́nà mi ò ń fẹ́nu sí o a máa bá yín dàbí wèrè lẹ́yìn ẹgbẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu afẹ́rẹ́gbẹ́ kankan o àwọn ọdún mẹ́jọ bàbá ó pè é kò ní ìdígbẹ́ rẹ̀ lé mọ̀ ẹni tí ó mọ̀ ní ọmọ bàbá Tinubu ti wọlé ẹlẹ́ẹ̀kejì agẹ̀rẹ́ gbogbo yòókù fíìmù ni agẹ̀rẹ́ ṣe format èyàn ò ní ṣe wá lórí ká mọ́ tẹ̀lé èyàn ò ní ṣe mi lórí kémi mọ́ tẹ̀lé gbogbo àwọn bàbá mi gbogbo àwọn bàbá Olúmọ ní Sunday mọ́ ní bàbá ọlọ́dún mẹ́jọ 100% kò ní sórí gbogbo àwọn fámìlì mi ojúmọ́ náà ń sàdọ̀ fún bàbá Tinubu gbogbo àwọn olólùfẹ́ mi náà ń sàdọ̀ fún wọn gbogbo àwọn followers mi pátápátá náà ń sàdọ̀ fún bàbá oore tó ṣe fáwọn nípa tèmi yìí ẹbí inú ilé mi mọ wà yìí ọdún karùn-ún tí mo ti kó òun lé mi Buhari ló lé mi kó ń bẹ. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ẹ̀yin èèyàn wa àmọ́ Ọlọ́run má jẹ́ kí Sunday Igboho sákàndín nínú Yorùbá yìí torí pé kí ni àwọn ẹgbẹ́ uriwa ìyún Human Rights Writers Association of Nigeria wọ́n ti kọ lẹ́tà o bẹ́ẹ̀ ni wọ́n kọ lẹ́tà sí àwọn àjọ DSS àti àwọn ọlọ́pàá wípé Sunday Igboho sá ó ń dínkòkò mọ́ Peter Obi àti Àtíkù pé wọ́n gbọ́dọ̀ wá campaign nílẹ̀ Yorùbá pé lè go against democracy and practice pátápátá wípé fúndì èyí ń kọ́ kó invite Sunday Igboho sá tí ò bá dá wọn lóhùn kí wọ́n lọ arrest ẹ̀ kó sì rí dájú pé wọ́n fi mú rẹ̀ dánrin ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ wọ́n ní tẹ́ ò bá gbàgbé ẹni tó jẹ́ special adviser fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyún alàgbà Báyọ̀ Ọ̀nànúgà ó ti sọ pé kò sẹ́nikẹ́ni tó gbúdọ̀ máa dín kòkò máwọn tó fẹ́ dìbò àbáwọn àwọn tó fẹ́ campaign fún ètò ìdìbò pé lè go against democracy and practice lórílẹ̀‐èdè Nàìjíríà pátápátá kódà wọ́n sọ débi wípé wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa associate ara ẹ̀ mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nírú àkókò báyìí pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ètè yapa kúrò lọ́dọ̀ ẹrú ẹni bẹ́ẹ̀ o pé àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n target wípé Tinubu gangan ló endorse irú èèyàn báyẹn kó má dàbẹ́ ni pé mo kàn ń ṣe àròsọ ọ̀rọ̀ ẹ jẹ́ n sáré play kíní fún yín. Oridawa demands DSS arrest probe of Sunday Igboho over alleged threats.
to political opposition. ṣé ń gbọ́ báyẹn? ìyún àwọn Human Rights Writers Association of Nigeria wọ́n ní pé wọ́n probe Sunday Igboho Òòṣà torí pé ó ń dìkòkò mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tó kù wípé wọn ò gbọ́dọ̀ wá sílẹ̀ Yorùbá. kí ló ń tó fa eléyìí? ẹ wò ẹ jẹ́ n kà síwájú dẹ̀ sí. wọ́n ní in a statement issued, Uriwa's nation coordinator ìyún alàgbà Emmanuel Owubiko described the alleged remark as a direct threat to Nigeria democratic order, warning that such rhetoric could incite political violence. ṣé ń gbọ́ báyẹn? wọ́n ní these statements are dangerous, unlawful and capable of inciting political violence. ẹ máa tẹ̀lé mi báyẹn yín èèyàn mi o. Security agency must act swiftly to prevent a breakdown of law and order ahead of the 2027 general election, the group said. wọ́n ní wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ yìí ṣáájú àkókò ìgbà tí wọ́n dìbò, kó má jẹ́ pé ìgbà tí wọ́n bá ń dìbò lọ́wọ́ ni Sunday Igboho Òòṣà ó lọ dá họ́wùhọ́wù sílẹ̀. wọ́n ní a lè sọ wípé ọ̀rọ̀ tí Sunday Igboho Òòṣà ń sọ yìí pé ọ̀rọ̀ orí ahọ́n lásán ni, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ òun lè máa jóòtọ́ tó jẹ́ wọ́n mọ̀ọ́mọ̀ da ètò ìdìbò rú lótìtú àti lódodo. fún nǹkan báyìí láti má ṣẹlẹ̀, wọ́n ní kí àjọ DSS àti àwọn ọlọ́pàá alẹ́ wa kó gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ yìí. ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà, bẹ́ẹ̀ náà ló pakasọ. àwọn human rights yìí wọ́n ní human rights stress that no individual has the constitutional authority to restrict political activities or movements within any part of the country, noting that Nigeria democracy guarantee freedom of association and participation. tẹ́ ò bá gbàgbé, nǹkan yìí náà ló dá họ́wùhọ́wù sílẹ̀ láàrin Sunday Igboho Òòṣà, bàbá aládò àti funny thinker, tí funny thinker bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ Sunday Igboho Òòṣà tó ń wọ́ wọn lẹ̀ tuurutu, tó ń sọ àwọn ọ̀rọ̀ àlùfànṣá, àwọn kò bákùn gbé kò bétí gbé ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí Sunday Igboho Òòṣà. ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí ní agbára, bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ n ka kíni síwájú dẹ̀ sí. wọ́n ní the group urged that both the DSS and the Nigeria Police Force to invite Sunday Igboho Adeyemo for questioning and take appropriate legal action if the allegations are substantiated. The convergence of the development raises serious concern about a coordinated pattern of political intimidation. Failure to act decisively could create the impression of state-backed complicity or selective enforcement of the law, human rights stated. ṣé ń gbọ́ báyẹn? When the organization also called on the President Bola Ahmed Tinubu to publicly distance himself from any individual or group issuing threats in his name. The president must take urgent steps to reassure Nigeria that no group is being empowered directly or indirectly to intimidate or attack political opponents. Silence or inaction could be interpreted as endorsement, the group said. wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tó yanrantí lásìkò ìbáyìí láti rí dájú pé wọ́n di associate ara wọn pátápátá kò ní irú àwọn nǹkan báyìí tí Sunday Igboho Òòṣà ń jáde láti máa sọ yẹn, because ó máa dàbí ẹni pé bàbá Tinubu ti endorse wọn ni. tẹ́ ò bá gbàgbé, ẹ rí i pé kò tí ì pẹ́ nísìn ni bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn ni wọ́n yọ gbogbo restriction tí ń bẹ lórí olóyè Májàsọ́lá kú o, gbogbo ban tí ń bẹ lórí orúkọ wọn tẹ́rù tó lè wọ orílẹ̀-èdè yìí mọ́ tẹ́lẹ̀, tí ò bá kí ṣe ọpẹ́lọpẹ́ bàbá Ládọjà àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. nígbà tó bá jáde báyìí tó ń bẹ̀rẹ̀ sí ní dìkòkò mọ́ ẹgbẹ́ òṣèlú tó kù pé wọn ò gbúdọ̀ wá campaign nílẹ̀ Yorùbá, ẹ rí i pé wàhálà ti fẹ́ dé báyẹn. wọ́n ní tó ń bá wálẹ̀ Yorùbá kó ń rí dájú pé wọ́n ṣe tán àti sáré kàbàkàbà. àwọn yẹn máa interpret ẹ bẹ́ẹ̀ ni pé backup Tinubu ti wà ń bẹ̀ ní. nǹkan tí wọ́n ń gbìyànjú láti sọ nìyẹn pé kí àwọn àjọ DSS àti àwọn ọlọ́pàá ilẹ̀ wa kó gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ yìí. ìkejì ẹ̀wẹ̀, Olúbàdàn tìlú Ìbàdàn wọ́n sọ lánàá níbi ìfilọ́lẹ̀ àwọn mágàjí kọ̀ọ̀kan àtàwọn baálẹ̀ nílùú Ìbàdàn lánàá òde yìí. wọ́n sọ wípé gbogbo mágàjí pátápátá pé ojú báyìí lalákàn fi ń sọrí o, pé wọ́n ò gbúdọ̀ gba ìgbésùmọ̀mí láàyè ara nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ
ládùúgbò gbogbo wọn pátápátá. wọ́n ní lánàá òde yìí pé àwọn mágàjí ti lọ síbi 14 àtàwọn baálẹ̀ 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi lọ́lẹ̀ lánàá òde yìí nílùú Ìbàdàn. wọ́n wá ń sọ fún gbogbo wọn pátá pé ẹ má gba àwọn àtìláàwí láàyè o lẹ́nfàrọ́mẹ̀ntì yín. ò bá jẹ́ pé owó ni wọ́n ń gbé wá tí wọ́n fi ń lọ̀ yín ká ẹ bá lè ráàyè gbà wọ́n. ẹ má jẹ́ kírun kan bá ìṣẹ̀lẹ̀ ní agbègbè ibi tí gbogbo yín bá wà pátápátá pé ètò àlàáfíà àti ètò ààbò nílẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan tó jẹ wá lógún gidi gan ni tó sì jẹ́ pé kò kí ń ṣiṣẹ́ tẹ́nìkan lè dá ṣe. àwọn ọlọ́pàá nìkan ò lè dá ṣe, àwọn ọmọ ológun wa nìkan ò lè dá ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn agbófinró pátápátá kò sẹ́nì kankan nu wọn tó lè dá kíní ṣe. wọ́n ní àgbájọwọ́ báyìí náà láàfin sọ̀yà táàfi rí dájú pé gbogbo ohun tó jọ mọ́ ìgbésùmọ̀mí àti ètò ààbò tó dẹnu kọlẹ̀ nílẹ̀ Yorùbá àwa fún aláwa náà láṣẹ fún ara wa. ẹ̀yin èèyàn àníri jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín ní sáà yìí. bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.